èmi èyí obìnrin lówó. àlẹ́ mi èyí obìnrin lówó. ẹjọ́ náà gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ẹjọ́. tí n bá fẹ́. gbogbo tẹ́ bá fẹ́. tí n bá fẹ́. gbogbo nǹkan tẹ́ bá fẹ́ kò sí wàhálà. ẹ má wọrí gbogbo nǹkan tẹ́ bá fẹ́. ìyẹn ò dáa ọba jẹ́ bá ní. àdéhùn ni o. gbogbo tẹ́ bá fẹ́. kò sí wàhálà gbogbo nǹkan tẹ́ bá fẹ́. kí n fọkàn balẹ̀. kò sí wàhálà ẹ̀ ní problem. tọba dórí yìí kódà owó ìdán èló ló pè. 3,000 naira lónìí. eléyìí ó ti gbé mi lọ. eléyìí náà ti gbé mi. ó ti gbé mi lọ. ó ti gbé mi lọ. ọ̀yà àbí. ọ̀yà sí wàhálà. Àlàdé tún ti gbáradì o ẹ̀yà wá wòran. ó ń dà. kí ni. owó kí ni. 3,000. 3,000 owó. tó ní yọ. ṣé ń ṣe èrè ni ṣé tí yín fẹ́ yẹ̀ àbí kò fẹ́ dáa fún mi. ṣé ojú tó fi yáwó lọ́ọ̀ mi nù. ẹ ṣe ẹ máa gbà mí kẹ́ ṣé ẹ ti ya wèrè mọ́ tilẹ̀ ni nígbà tí ẹ fún mi lówó ṣé ẹ wọlé ṣé ẹ ṣe nǹkan. lẹ́ẹ̀kan ẹ ní kí ni. lẹ́ẹ̀kan kí ni. ṣé ẹ ti ṣe ju 3,000 yìí lọ. ẹ ṣe n tó ju 3,000 naira. kí ni kí ló ha yín lẹ́nu. fún dán mélòó. ìyá ẹ ló gbé wọlé ni àbí wèrè lélẹ̀ ni. ṣé ìyá ẹ ló gbé wọlé ni àbí wèrè lélẹ̀ ni. ìní kò mi ò. ṣé o ṣe èrè ni o fẹ́ kúrò ń bì. ẹ tó bá kúrò bá pariwo lè lórí mi mo rò pé o ṣe èrè. olè ó ṣe gbá. ó ti dá. ẹ máa gbà mí kẹ́ oríṣiríṣi láyé mi. Àlàdé tún ti gbáradì o ẹ̀yà wá wòran o. Alárágbá yìí dá ń ṣàlàjẹ o. Àlàdé TV tún ti dé o ẹ̀yà wá wòran.